àwọn tó ń gbé Ààrẹ Ọ̀nà Kakanfò lógun ọ̀fẹ́ bàbá àwọn tó ń gbé fiwé Sunday Igboho wọ́n ponú ni wọ́n ya fọ́ọ̀fù gbónú ẹ̀dá ọmọ àlè Yorùbá sí làwọn torí pé ojú wọn ò fọ́ ẹ rí i pé fúngbà kan rí báyá bíi 2020 wọ́ọ̀ kan ṣẹlẹ̀ tí wọ́n invite ọmọ Oòduà People Congress tọ́jọ́ ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò lógun ọ̀fẹ́ tí wọ́n dẹ̀ invite Sunday Igboho tán wì wọ́n jọ mú a sí prison gbà yẹn náà ní Ọ̀yọ́ abẹ́yẹ àwọn yẹn sí ní òkú ń gbà kan lọ́wọ́ rẹ̀ ń dáfẹ́fẹ́ kó lóye tí ò dáfẹ́fẹ́ ń gbà náà kó káwọn ọmọ rẹ̀ jáde torí wọ́n waste àwọn ọmọ rẹ̀ tó pọ̀ jù àwádẹ́ lè sọ nígbà yí Arẹ́gbẹ́ nígbà yẹn so àwọn tó ń sọ̀rọ̀ wọ́n ń ja ẹnu ní Ààrẹ Ọ̀nà Kakanfò tí iṣẹ́ tí wọn ò bá bẹ̀yàn tìyà tì ní máa ń rìn ẹ rí i pé ààrẹ ti jà fúnlẹ̀ Yorùbá tó ti pọ̀jù tó ti àìmọye ogun tó ti jà ṣèbí lórí pé ń jagun fúnlẹ̀ Yorùbá ni wọ́n fi lọ jù sájà alẹ̀ lọ́jọ́ sí ọmọ Yorùbá náà ló jù sájà alẹ̀ so èyí tó dẹ̀ ń ṣẹlẹ̀ kò sọ pé òun ò sídìí ogun wọ́n ti fi jà Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ́ ti pọ̀ mélòó lẹ́ẹ̀mí ẹ̀gùn tẹ́lẹ̀ ẹ̀mí yóò sì gùn ẹ̀ tó bá ní kẹ́mi ọmọdún yóò kàn dúkú ni ó ti lọ pé gbogbo àwọn ọba ní South West wípé ẹ̀yin gómìnà ẹ̀ sáìn fóun ẹlẹ́yìn lẹ gbéṣẹ́ fún ẹ fóònù oṣù mẹ́fà kí wọ́n wò báyá lọ́mọgun àbí ọ̀lọ́mọgun èrò yàtọ̀ sí èèyàn èrò ó yàtọ̀ sí èèyàn èèyàn ó yàtọ̀ sí èrò. ẹ ṣe gan yàrá Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́mọ o tó bá jẹ́ tìyún ni wọ́n bá tún nídìí another country ní ìpín wọ́n tún fẹ́ jagun ọmọ tó wà ń bẹ̀ yàtọ̀ sí ti Nàìjíríà so kì í ṣe ẹ̀ńtẹ̀yàn lè wọn ò lè fi wéra wọn ṣùgbọ́n ẹ̀yìn àwọn Yorùbá náà mọ̀ wọ́n mọ̀ ẹ sáré bàbá Sunday tó ní òun ni oníwèé ìwé ẹkọ àbí kí ni ó pera rẹ̀ wọ́n ti ní ọmọ wàjẹ kan tí òun láti pa ọmọ jẹ kan tí òun láti pa torí àtìpa tí ò forí balẹ̀ fò lórí ló jẹ́ kí wọ́n mú sáwọn kan ṣẹ̀ṣẹ̀ bàbá tó wà yìí lọ ní kọ́mọ bọ̀ ní Nàìjíríà padà ó ṣe kókó kọ́ńtì ìyà tó jẹ ọmọ tìra rẹ̀ láti pa òun àti bàbá tíya wọn ò sí nínú ṣàwárù o èyí tó wá lájáde yìí ọmọ wèrè slender tí wọ́n ní ó bóde tó náà ń jábọ́ ọmọ tó yẹ pé nígbà tí wọ́n mú tí wọ́n nà tí wọ́n jáwọ́ ò lé àwọn tá a dáwó fún ni pé kó travel kó Nàìjíríà nígbà sì débẹ̀ ń ta ni ó lọ ṣe àti sọ́jọ́ èèyàn mímọ̀ ni ajá ní bá wèrè sùn ọwọ́ sẹnu sọ tí bí ẹ ń doyún mu ohun àti Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n wà ní ẹgbẹ́ kọ́mọ́ kú èwe o kọ́mọ́ kú kú òjijì. ó tún gbìyànjú láti jẹ olórí ẹbí ṣùgbọ́n àwọn ẹ̀gbẹ́ ò gbà fún kìí ṣòun làkọ́bí o èpè làwọn ẹ̀ náà tó fi sìn tó wá sọ̀rọ̀ ìdìdàkudà tó rìn káàkiri nítorí owó tẹ́ẹ̀ bá gbogbo àwọn tó sọ jọ ṣiṣẹ́ ìfàyàwọ́ náà wọ́n jẹ́ kó yé gbogbo àwọn èèyàn wípé òun náà ló ń polè kó wájà òun náà ló ń polóko Bàbá Kyari ló bá iṣẹ́ o ló máa sọ fún wọn wípé wọ́n ti mú àwọn colleagues àwọn á gba 5 billion lọ́wọ́ wọn tó bá tún dọ́dọ̀ Bàbá Kyari òun náà ló máa tú ṣìírí wọn tọ́jọ́ ń pín owó ó jẹ́ èèyàn kan tó jẹ́ pé kò nífẹ̀ẹ́ Yorùbá ohun tó fẹ́ jẹ ló ń wá o ẹ má jẹ́ ká purọ́ fúnra wa. Oyè kan ṣo tó wà nílẹ̀ Yorùbá yìí tó yẹ pé ó lè fi olóyè míì jẹ tó máa jẹ oyè lábẹ́ ta ni olóyè bóyá bí 60 lábẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò nìkan ẹdìyẹn lémúlé ní oyè kan ṣo tó wọ́n tún lè rọ̀ lóyè nílẹ̀ Yorùbá yìí Ààrẹ Ọ̀nà Kakanfò ni ló fi fàbí pé gbogbo àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò wọn ń bá Aláàfin gbénú ìlú kan náà àtàbádẹ ń sọ̀rọ̀ warrior ẹni tó bá ń bú bá Gani Adams ń sìn kì í ṣe bá Gani Adams ló ń bú o orírun wa ló níyẹn ń bú ẹ jẹ́ ká sọ ọkọ kúnná lára àwọn ọba nílẹ̀ Yorùbá tó mọ nǹkan tó ń ṣe ni ọba Adéyẹmí III wà ẹnu wa ò gbà tá a bá rọba tí ò ṣe dáadáa ṣùgbọ́n tá a bá rí tó ṣe dáadáa àkì nígbà tí ọba Adéyẹmí tó ń rule bàbá mọ̀tàn bàbá mọ̀rọ̀ sọ wọ́n wá yan Ìbà Gani Adams lórí nǹkan mẹ́ta náà fi fún ọ ní Ààrẹ Ọ̀nà Kakanfò ló fi jẹ́ pé gbogbo ẹni tó bá ti fún láàrẹ Ọ̀nà Kakanfò tẹ́ ẹ bá mọ̀ lé nìkẹ́ mọ̀ ní àti orí Ládòkè Akíntọ́lá Káṣímáwò káàrí iṣẹ́ tó ṣe ni lórí Ìbà Gani Adams máa lọ gbádùn iṣẹ́ tó ṣe ni ẹdùrú náà tó bá nugun jà
ogun fẹ́ jà tí bá Gani Adams irú Sunday Igboho tó wà lábẹ́ Gani Adams kì í ṣe 50 tán panu mọ́ tán kì í sọ̀rọ̀ káàkiri tí bá mọ gbogbo èèyàn mú ẹ̀gbọ́n mi Akínrógun wà ọdẹ èèyàn kan bí 1 million tírú tí wọ́n bá jáde tí Sunday Igboho jáde tọ́tọ́ àwọn méjì lẹ̀ ẹnìkan sákẹ́ nìkan tó sá ṣùgbọ́n àbẹ̀ lọ́hùn kọ́mọ Yorùbá méjì kan kọjú síra wọn. máa lọ gbádùn ni tí irú bá Gani Adams bá wá jáde tán ni ogun wá yá wọ́n pàṣẹ ogun fún bá Gani Adams ta ló nẹ́tọ́ àti pàṣẹ. Bàbá wa Aláàfin Ọ̀yọ́ gbogbo Aláàfin Ọ̀yọ́ ló máa ń pàjẹ fún Ààrẹ Ọ̀nà Kakanfò nígbà kan láyé àtijọ́ ṣùgbọ́n láyé ìsìn àwọn ọba gan fọgbọ́n ṣe é ni ọba máa pe ààrẹ nísìn ni pé kí la lè ṣe sọ̀rọ̀ security wọ́n á dẹ̀ mú initiation wá wọ́n á submit ẹ̀ fún government tí government ò bá ti approve ẹ̀ wọ́n approve ẹ̀ nìyẹn and òṣèlú wa náà rọ̀ security wa mo fẹ́ ká mọ̀ tá bá sọ pé the whole government body inú wọn máa wà ń bẹ̀ tó ń pé wọ́n á lọ straight inú wọn máa wà ń bẹ̀ tó máa bend inú wọn wà ń bẹ̀ tó ń pé wọ́n á cough pátápátá tó fi jẹ́ pé kí wọ́n jáde kó condemn ẹgbẹ́ kan lódidi error ni bẹ́ẹ̀ náà ni kó jáde kó commit government kan lódidi error ni because tá bá ń sọ pé government ara wa àwa náà wà nù government àṣà máa dìbò ń sìn direct or indirectly ìbò wá dẹ̀ máa count even there is rigging tí margin yẹn bá ti súnmọ́ jù so ìbò wá count tí government bá wá pàṣẹ in a rightful way kò sí jagunjagun náà tó máa pàṣẹ fún ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín we lose intelligence report lórí gbogbo wa tá a ti ń sọ̀rọ̀ òun ni wípé which government will sit in government tó dẹ̀ mú nǹkan tó ń ṣe tó máa allow kit out kó máa create violence fún kò possible and go and date me bó ṣe ń lọ yà á nẹ́yìn kọ́lọ́n jẹ́ kó nẹ́yìn dáadáa ìtorí mi ò ń bẹ lọ́hùn kó bàjẹ́ fẹ́yàn náà gbogbo àwọn ọmọ àlè tó wá ń bú ìbá Gani Adams àwa gbọ́tàn lọ́dọ̀ àwọn bàbá tiwa agbọ́tàn lọ́dọ̀ àwọn bàbá tiwa a dẹ̀ fojú rí díẹ̀ nítorí nígbà tí agitation yẹn ń lọ I can remember very well ọ̀rọ̀ Bàdó àti 1 million boys ẹ lọ wo bó ṣe wọlé dé ní kò ṣẹ̀yìn OPC o and that's the only structure àbẹ́lọ́n kógun abẹ́nú ṣẹlẹ̀ o tó lè lọ fa tribal but àwọn kí lorúkọ àwọn tó ń jáde sáwọn ọ̀rọ̀ ẹkùn wọ́n ti ń trigger tribal war tí bá ní kí n wò ẹ worú lẹ́tà yìí sìn wọ́n kọ sí governor irú àwọn nǹkan bẹ́ẹ̀ náà máa wà lábẹ́nu irú àwọn meeting bẹ́ẹ̀ máa wà lábẹ́nu irú àwọn call bẹ́ẹ̀ máa wà lábẹ́nu ó yá ẹ sọ fún mi at the end of the day God forbid kò ní ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá àní rógun àní rọ́tẹ̀ Haúsá náà ní rógun àní rọ́tẹ̀ Ìgbò náà ní rí gbogbo tribe tó wà Nàìjíríà we live in peace tó bá ṣẹlẹ̀ wàtákù fìtìnà láti ṣe bá nà lẹ́dí iná dọ́lọ́mọ mi kò kọ́ sọ ṣápá àwọn tó fẹ́ dálẹ̀ ìṣọ́ka. ẹlẹ́kejì ìkọ̀kọ̀ ṣẹlẹ̀ ní Ìbàdàn tí máa ń ṣe gba gọ́vnà Akínládé gọ́vnà Akálà á jẹ́ ìgbà gọ́vnà Ládọjà tí àwọn kan tó bẹ̀rẹ̀ sí ní stop open grazing tó ń ṣe nǹkan kan fáwọn Haúsá former president Buhari náà lead the trip yẹn wá tó ń fi wá protest ní government house news gbé everything gbé tí n bá rí màá padà post yẹ tí n bá padà rí màá fi ṣe next video mo mọ̀ pé màá rí now ó yẹ sọ fún mi which former president tá Haúsá bá gbàjọba lẹ́nu jẹ́ mọ̀ pé tí Yorùbá bá gbalẹ̀ ní directly Haúsá ló kàn tí Haúsá bá gbàjọba lẹ́nu ṣé gbogbo wà táwọn pípù ìbáwù ṣé wọn ní fi bí wá tó bá fẹ́ fi bí wá a máa parọ́ pa Haúsá burú Haúsá burú Haúsá burú Haúsá burú ẹ ká bára sọ tọrọ
gbogbo strategic post Yorùbá ló wà ńbẹ̀ báyìí o. Gbogbo security post tó dìlú mú Yorùbá ló wà ńbẹ̀ báyìí o. Tó bá dìgbà tí Haúsá bá fẹ́ wà ńbẹ̀ ńkọ́, gbogbo ẹ̀yin bàbá wa ńlẹ̀ Yorùbá, ẹ̀yin Afẹ́nifẹ́re, Oòduà group, Oòduà kìíní kan, mi mọ̀ yín o. The only thing táwa ṣe ń dá sọ̀rọ̀ yìí ni pé OPC nìkan la rí lẹ́gbẹ́ tó ná àlàáfíà. Tẹ́gbẹ́ tó bá di pé ó ṣẹlẹ̀ gan, Mùsùlùmí lè join, Christian lè join, traditionalist lè join. Táà fi sọ pé a fẹ́ fi ní one umbrella. Nítorí pé kí ni Mùsùlùmí wà láàrin wọn, Christian wà láàrin wọn, traditionalist wà láàrin wọn, tó ní kálukú wọn tí wọn dẹ̀ ṣe tribalism, tó dẹ̀ ṣe religion bias, tó dẹ̀ jọ maintain ara wọn bó ṣe kàn maintain ara wọn. Level àkídà yẹn wá ní àní tún yẹn wò ẹni tó bá tẹ́ lọ́rùn ni. Náà ó yẹ jẹ́ kí n wá sọ bá a ṣe ń bá lọ yìí. Tan trigger ṣé gọ́ọ̀mẹ̀ntì ti approve security southwest wọ́n ti gbé fáwọn ìlú ẹkùn ni kí gbogbo akúmọ̀ gbé gbogbo òṣèré tá a bá ti ní ká máa lọ gbé fún ìlú ẹkùn. DSS is capable more than we think. Military is capable. Police is capable. Ká má ṣe máa sọ gbogbo àwọn department tó wà lábẹ́ wọn tó ń pé wọ́n tákù kí lorúkọ ẹ̀ wọ́n tákù security. Nínú police wọ́n náà mọ̀ strategical department, the same thing in military, the same thing in DSS. Gbogbo effort àwọn people yìí ọ̀n jẹ́ ká rí mọ́ ariwo ní fò lórí social media nítorí kíni sórí bá ti gbogbo wa bá dákẹ́ títí tẹ́ dá gbogbo ẹ̀rù tágbà ò wá ká tó wá ní gbódílé ò lè gbélé olóko ò lè gbóko tẹ́ bá dógun Yorùbá àti Fúlàní lẹ̀ ń sìn àtàwùsá lẹ̀ bẹ́ẹ̀ ṣe ń bá lọ yìí. Ṣé mọ̀ báwọn Sẹ́rèké Bọ́lá gé kaná àwọn Haúsá tó pọ̀ nílẹ̀ mi bá àwọn tó ń ṣe rédíò tó ń gbé kinní sórí iná sórí ṣé mọ̀ báwọn ló pọ̀ nílẹ̀ Yorùbá yìí. Àwa nógun àtàwùsá Yorùbá àtàwùsá ó bẹ̀rẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ní pọmọ nílé ọlọ́nà abẹ́rù pa Haúsá máa ń jagun bí àwa ni. Ẹ lọ ka tán àwọn bàbá wa pẹ̀lú Fúlàní náà, ẹ lọ ka tán ilẹ̀ Yorùbá pẹ̀lú Fúlàní ló fi jẹ́ ń gbé Ọlọ́run tó wá náà ṣì wà pọ̀ tá àti ìpín yìí tá àjọ wá wà yá àgbọ̀dọ̀ trigger ogun because Haúsá padà gbàjọba tó má dẹ̀ gbàjọba wàhálà ní fún wa. Gbé wọn máa lè tó jáde ńsìn tó ń bú OPC tó ọ̀pọ̀lọpọ̀ wọn tí bí mi inú wọn tó OPC ti ń ṣiṣẹ́ wọ́n jáde wọ́n bẹ̀rẹ̀ sí ní bú OPC, wọ́n bú Gani Adams, wọ́n bú àwọn àgbààgbà Yorùbá nítorí ń pé kíni nítorí ìjọba ò approve nǹkan tó yẹ kán approve wọn ò dẹ̀ pẹ́ nìkan kan síṣẹ́. Ìjọba kan ò ní lajú ẹlẹ̀ kírú glory ẹ̀ máa lọ bòmí ẹ̀ ó bọ́ ṣe handle nǹkan tó ṣẹlẹ̀ kọjá gọ́ọ̀mẹ̀ náà mọ̀ pé nǹkan ti ń wrong bẹ́ẹ̀ máa ká fòṣèlú ṣe gbogbo nǹkan tó ń lọ yìí.